ṣàánú wa. Now mi fẹ́ kí program yìí gùn. Inshallah Abdulmoyi Samzat ẹ máa rí app wa inshallah lórí Play Store àbí Google Store very very soon ká tó bẹ̀rẹ̀ Ramadan ẹ rí inshallah iṣẹ́ ti fẹ́ parí tán lórí ẹ̀ bí yẹn ṣe jẹ́ nìyẹn. tó lórí ọ̀rọ̀ Abdulrahman níbo lọ̀rọ̀ dé, ǹjẹ́ ilé ẹjọ́ tí wọ́n gbé Abdulrahman lọ ǹjẹ́ ilé ẹjọ́ yẹn lágbára àti lè dájọ́ kú fún tó bá tiẹ̀ já sí pé wọ́n fẹ́ dájọ́ kú. ẹ bá mi share program yìí dáadáa. àwọn ìgbésẹ̀ wo ni ilé ẹjọ́ ó gbé? ilé ẹjọ́ magistrate court ó ti ní ká lọ remind ẹ̀ ń sìn pé ká mú wá padà nígbà míì tí wọ́n á ṣe ìgbẹ́jọ́ ẹ̀. ṣé tá bá mú wá padà nígbà míì kí ló fẹ́ ṣẹlẹ̀? kí ni ó ṣẹlẹ̀? wọ́n kó àwọn mẹ́rin pẹ̀lú ẹ̀. ẹ ṣọ́ra, ẹ̀ṣọ́ ni bá rìn, ẹ̀ṣọ́ ni bá rẹ́ ẹ̀yẹ èèyàn. gbogbo èèyàn náà kọ́ là máa bá ya fọ́tò, gbogbo èèyàn náà kọ́ là máa ṣe ààrẹ mi níjọ́ tí ìyá rẹ̀ bá dé ẹ̀jọ̀ jẹ́ ni, ìyá ló dé yìí níṣẹ́ ẹ̀jọ̀ jẹ́ ni. kò sọ́gbọ́n tá a fẹ́ dà. bọ́ọ̀rẹ̀ yìí ṣáà ni ṣé bẹ́ẹ̀ ń bá rìn tẹ́lẹ̀ àbófinra ẹ̀ pamọ́ fún yín tẹ́ ẹ̀ fi mọ irú iṣẹ́ tí ń ṣe. ẹ̀yin mẹ́rin tako mọ ẹ̀ ń sunkún ẹ̀ mọ kankan pa ẹ̀ òun náà fúnra rẹ̀ ń sọ̀rọ̀ báwọn ẹni yóò mọ òun lòun dá ọmọbìnrin yìí pa. ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tó kù ẹ lọ́ máa bẹ ọlọ́run yín àtẹ̀yìn àti mọ̀lẹ́bí yín ẹ lọ́ máa bẹ ọlọ́run yín kó rí má tako yín. ẹnìkan ò lè jẹ́rìí yín nísìnyí pé orí bí àbí orí bẹ́ẹ̀, ẹnìkan ò lè jẹ́rìí yín. kódà àwọn òbí tán bí yín ò lè jẹ́rìí yín. ọmọ mi o kò ṣerú ẹ̀, ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? ṣe eléyìí tó pààyàn yìí nísìnyí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sàn lè sọpọ̀ mọ́ àwọn ń pààyàn. ẹni bá lè bá mi share prógrámù yìí dáadáa ẹ ní mọ̀sàárì ọmọ ẹjọ́ mo fẹ́ kí prógrámù yìí kó rìn dáadáa torí pé a máa pe àwọn amòfin wọlé sórí ètò yìí lé ní. prógrámù tiwa yìí ṣe prógrámù gbàrọ̀gùdù tẹ́ ń rí káàkiri o gẹ̀rẹ̀ náà a ní sọ̀rọ̀ a máa pe àwọn amòfin wọlé lé ní wọn á bá wa dá sétò yìí láàárọ̀ yìí. tọ́rọ̀ bá rí báyìí kí ló fi sọ, kí ni ilé ẹjọ́ sọ, kí ni kọ́mọ Nàìjíríà máa expect. àwọn mẹ́rin tó kù yẹn ń sìn mi ò rẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà pé wọn àmọ́ ń pa ẹ́ o wọn à ṣe o, Ọlọ́run tó dá yín nìkan ló lè jẹ́rìí yín, òun sì ló lè kó yín yọ tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀. ẹgbẹ́ lóòótọ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ as you people claim pé ẹ̀ mọ̀ kankan pa ẹ̀. àti bóun náà ṣe ń sọ pé àwọn mẹ́rin yóò mọ̀ kankan pa ẹ̀, Ọlọ́run nìkan ló lè kó yín yọ. báwo ni Ayàṣọlá Oníkòyí? Ọlọ́run nìkan ló lè kó yín yọ. Ọlọ́run nìkan. ẹnìkan bá sọ wípé mo jẹ́rìí ọmọ yẹn ọmọ àdúgbò mi ni o láíláí ọmọ tí máa ń lọ jẹ́jẹ́ ládùúgbò. eléyìí tó pààyàn Ramani yìí ojú rẹ̀ gan lásán péyàn bá rí ṣé yẹn sọ pé ojú eléyìí gan lè pa ìdí ẹ gbẹlẹ̀ntà sí ẹran. ló jẹ́ ń sọ́lẹ̀ kan wípé ojú ò ṣe fi mọ̀ wà ìdá inú ẹ̀dá ò dàbí òde. a bá rí èèyàn ká máa ṣọ́ra ni, ká ṣọ́ra fún wọn ni. a fẹ́ dolówó, a fẹ́ dọlọ́rọ̀,
gbogbo ẹ̀yin ológun bú gbẹ̀yìn àfa ológun bú ṣe ráyè yín lóde báyìí kẹ́nìkan bọ̀ tánú yín kó polówó gbé òun ṣoògùn báyìí òun ṣoṣólẹ̀ òun lè sọṣẹ́ bóyá kẹ́nìkan nu yín bọ̀tà kó polówó ẹ̀ kó wá wo bá yóò ṣe rọ̀jò ìpele lórí níbo tí ìpolówó ọlọ́run ọba dé tààtù máa polówó oògùn ẹ gbọ́ Yorùbá ni wọ́n ní oògùn ló lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo Yorùbá ló sọ bẹ́ẹ̀ kò sí tí ń jẹ́ orí ẹni tó ju àdúà lọ àdúà oògùn máa ń expire àdúà nìkan ni ò kí ń bàjẹ́ àdúà lè pẹ́ kó tó gbà àmọ́ tó bá gbà tán apá aládùà náà ò ní ká ọ̀táwa káwa ṣàdúà kó dẹ̀ sáré ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ká sáré lówó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kó sáré dá fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ eré tiwa nù bẹ́ẹ̀ dẹ̀ kọ́ làdúà ṣe é ṣe lájà fi ẹ má bínú nẹ́tíwọ̀kì ẹni ò ẹjọ́ bá mi ṣí àìdára nẹ́tíwọ̀kì ẹni bẹ́ẹ̀ kọ́ làdúà ṣe rí lájà fi dùn àyíká látàdá àràjà àkà nítorí di ṣìfà àkà ìdáwó dáwà òun àmọ́ ṣàdúà tí ẹ bá wá ń ṣàdúà tó fẹ́ ká dúà wọn gbà yóò mú sùúrù pẹ̀lú ẹ̀ tó bá ti lè mú sùúrù dání pẹ̀lú àdúà má expect pé bóyá àdúà kò kí ń ṣe májíìkì náà step by step lọ̀rọ̀ àdúà gbàdúà ṣe rí nìyẹn bọ̀tà ọ̀pọ̀lọpọ̀ wa ò lè ṣàdúà mọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè ṣàdúà kékèké ìkọlọ́run lọ́jọ́ ìní ó ṣàánú wa nífà orin tá a kọ sílẹ̀ yìí ọlọ́run ní kó ṣàánú wa. Dáúdà mo wà lórí program send ìkíní ẹ̀ sí mi sínsìn yá ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa. ìdí ẹ̀ àti túmọ̀ kọlọ́run lọ́jọ́ ìní kó gbàdúrà gbogbo wa ẹ bá mi share program yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù ìyẹn ló máa mú mi láti pe amòfin wa mo fẹ́ pè wọ́n wọlé kán dá wa lẹ́kọ̀ọ́ kí wọ́n dá wa lẹ́kọ̀ọ́. Nẹ́tíwọ́ọ̀kì ẹ bá wa bẹ̀ nẹ́tíwọ́ọ̀kì kó dúró dáadáa o ẹ bá wa bẹ̀ o ká lè gbádùn ètò wa o ẹ bá wa bẹ̀ nẹ́tíwọ́ọ̀kì kó dúró dáadáa torí nẹ́tíwọ́ọ̀kì ló máa jẹ́ ká gbádùn ètò yìí. ok gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí à ń sọ lọ à ń try láti fix network yẹn but network yẹn padà gbogbo ẹni ọlọ́run bá where is this okay àwílẹ̀ ìwò ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa ẹ jọ̀ọ́ kọ́lọ́n jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yẹn kó dúró. Good a dúró báyìí pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n á try láti pe amòfin wa wọlé kán bá wa dá sí ètò yìí àmọ́ síwájú yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love like and share ẹ bá mi tẹ love like and share mi ò mọ̀ bó ṣe rí lọ́dọ̀ yín o ẹ jọ̀ọ́ tí network yẹn bá dá lọ́dọ̀ yín ẹ bá mi comment tí network yẹn bá dá lọ́dọ̀ yín ẹ bá mi comment ẹ jọ̀ọ́ ẹ bá ń gbọ́ mi dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi comment mi ò mọ̀ o tẹ́ bá ń gbọ́ mi dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi comment. Aleykum salam. Ó
stand still ń bí ní omi ò mọ̀ bóyá ó dá ń bẹ̀ yẹn o mi fẹ́ kí n pe amòfin wa tán àwọn ní nẹ́tíwọ́ọ̀kì ò dáa ó máa dùn mí ẹjọ́ tí nẹ́tíwọ́ọ̀kì bá dáa mo fẹ́ kẹ́ bá mi comment ya Ibrahim Ismail Mustapha Sulaiman wọ́n ní yes ó mú yes lọ́dọ̀ yín ọlọ́run àdúpẹ́ ọlọ́wọ́ ẹ̀ Lukman ọlọ́nà tọ́ fáǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé a fẹ́ sọ̀rọ̀ general kí lọ́rọ̀ náà ni wípé ǹjẹ́ téèyàn bá pààyàn ajá ìdáyà téèyàn bá pààyàn jẹ́jẹ́ ní word téèyàn bá pààyàn bí irú ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tọ́dẹ̀ ti gbé ọ̀rọ̀ yẹn délé ẹjọ́ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa expect ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà wa wọlé amòfin wa tó jẹ́ lọ́ọ̀yà Sebilun Najat bismillah. It's the season of love. Press 1 to copy this tune. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Wa alaikum salam wa rahmatullah. Ṣé dáadáa lẹ́wà sáà? Alhamdulillah, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín sáà. Àmín Allah. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí program ṣe gbọ́hùn lọ́ọ̀yà wa báyìí. Tẹ́ bá gbọ́hùn wọn mo fẹ́ kẹ́ bá mi comment. Tẹ́ bá gbọ́hùn lọ́ọ̀yà wa mo fẹ́ kẹ́ bá mi comment. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sálámọ̀ sáwọn èèyàn. Ó kí gbogbo ilé ní kí ọlá Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ̀yin gbogbo ọlọ́dé ẹkú ìtẹ́jú lẹ́kọ̀ọ́. Alhamdulillah. Alhamdulillah. Ìjọba o. Alhamdulillah rabbil alamin. Tó ọ̀rọ̀ tí à ń sọ lénìí ó ní ọ̀rọ̀ pípààyàn pàápàá jùlọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílùú Ìlọrin tó jẹ́ ìlú wa. Èèyàn pààyàn wọ́n gbé lọ ilé ẹjọ́. Ilé ẹjọ́ tó wá gbé lọ yìí wá jẹ́ magistrate court. Ó jẹ́ magistrate court. Ẹ kọ́kọ́ bá mi sọ̀rọ̀ nípa kí lòfin sọ nípa ẹni tó bá pààyàn bí irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo ayé ń gbọ́hùn wa báyìí. Tí wọ́n bá mú fífẹ́ lára mọ́nà yìí, tí wọ́n bá mú ẹ̀sùn wá wípé ẹnìkan pa èèyàn ní ojú òfin, afurasí ni à ń pe ẹni yẹn. Okay. Àti lè sọ wípé apààyàn ni. Ní lójú òfin afurasí lẹ máa pè é. Afurasí ni a máa pè é. Okay. Bẹ́ẹ̀ni tó kú bẹ́ẹ̀ nígbà tó ń pààyàn yẹn gan, òun kò tí ì lè pè ní ọ̀daràn tàbí kò pè ní apààyàn. Okay. Ṣùgbọ́n a ti pè é nǹkan tó fi ní ká pè é ní afurasí tí a pè ní suspect lábẹ́ òfin ẹ ló sà ẹjọ́ láàrin yẹn sọ́rí ẹ má bínú sà tẹ́ni yẹn tó bá wá ok ẹ má sọ̀rọ̀ nílò ẹ má jẹ́ kí n interrupt lábẹ́ òfin ẹ má jẹ́ kí n interrupt. Gbogbo ẹni tó wà lórí ètò ìwọ náà máa múra láti béèrè question o tó lọ láti type question ẹ tó bá tó àsìkò ó yá bismillah sà. a pè ní afurasí títí tí àwọn ọlọ́pàá tí wọ́n bá fi ṣe ìwádìí. Tó tí ọlọ́pàá bá wá ṣe ìwádìí tí a ṣe kan tí wọ́n rí wọ́n pé ẹ̀sùn tí wọ́n fi kàn yẹn ó dàbí ẹ̀fà láti pé mo sọ wípé ó dàbí ó lẹ́sẹ̀ ńlẹ̀. Okay. Orí ọlọ́pàá
ọlọ́pàá fúnra ò tí ì lè sọ pé ẹ̀sùn tá a fi kan èèyàn kì í pé ó lẹ́sẹ̀ lẹ̀. wọ́n táwọn bá ti wá ṣèwádìí wọn táwọn bá wá rí màá pé ó dàbí ẹ̀sùn yìí ní ẹsẹ̀ ńlẹ̀. a wá gbé lọ sí ilé ẹjọ́. nǹkan tí mo fi tẹnu mọ́ ó dàbí wípé tí ọlọ́pàá bá wá ṣe ìwádìí gan wọ́n bá rí màá pé ẹni tí wọ́n fẹ̀sùn kàn àwọn ẹ̀rí pẹ́pẹ̀pẹ́ tí wọ́n sì mú wá lásìkò ìwádìí tàbí gbogbo ẹ̀rí tán kó wá kò fẹ́ẹ̀ jọ wípé ẹni yẹn ó ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn án. kódà wọ́n ti kókó máa lọ wípé ìwádìí wọn kò fi ẹsẹ̀ múlẹ̀ wípé ó dàbí wípé ó lọ́wọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án. wọ́n tí ọlọ́pàá máa wá ṣèwádìí ká máa rí màá wípé ó dàbí a máa ń pè ní prima facie evidence. prima facie ni pé a ti fìdí ẹ̀ múlẹ̀ tán ṣùgbọ́n jọ gàdé kò jọ gàdé ó ti fi ẹsẹ̀ méjèèjì tiro. àwọn ọlọ́pàá wàá gbé lọ sí ilé ẹjọ́. tó bá ti wá gbé lọ sí ilé ẹjọ́ yẹn ó ti wá di nǹkan tí à ń pè ní defendant. ayé àtijọ́ accused person accused ni wọ́n máa pè the accused. ṣùgbọ́n sì ti yí padà a pè ní accused mọ́ a pè ní defender. ẹni tí ó dìfẹ́ǹdì ẹ̀sùn tí ìjọba wọ́n fi kàn án. ẹni tó defendant ẹni tó máa defend ẹ̀sùn tíjọba fi kàn án. ẹni tíjọba fi kàn án. so olùfẹjọ́ sùn ní àwọn bóyá commissioner of police tàbí state. lórí ilé tó bá jẹ́ pé apààyàn báyìí state ló máa ń ṣe ẹjọ́ ẹ̀ ní ṣe commissioner of police. àwọn ẹ̀sùn pẹ́pẹ̀pẹ́ pé ajáde ajá àwọn ni commissioner of police máa ń ṣe. ṣùgbọ́n tó bá ti ń lọ sí armed robbery tàbí ó ń lọ sí murder state ló máa ṣe. ìyàwó ló máa jẹ́ olùfi ẹjọ́ sùn. àwọn tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí lábẹ́ òfin àwọn gan kọ́ là ń pè ní olùfẹjọ́ sùn. àwọn gan kọ́ ló ń pe ẹjọ́. ìjọba yẹn nìyẹn ṣẹ̀. àwọn tí a rò pé wọ́n ṣẹ̀ tó jẹ́ pé wọ́n fẹjọ́ sùn yẹn ẹlẹ́rìí ìjọba ni wọ́n máa jẹ́ fún àpẹẹrẹ ẹni tó bá rí lásìkò tí ẹni yẹn dáràn tàbí tó jẹ́ ará ilé ẹni tí wọ́n pa tàbí ẹni tó bá jó gangan ni èyí wọ́n fi jàmbá yẹn ṣe bóyá wọ́n jalè ẹ̀ tí wọ́n kẹ́rù ẹ̀ under duress tàbí pẹ̀lú armed ẹni yẹn wà armed ìjàlè lọ pé wọ́n rọ̀bù ẹ̀ armed robbery. torí ẹni tí wọ́n gbẹ̀rù ẹ̀ under armed robbery yẹn ẹlẹ́rìí ìjọba ló máa jẹ́. ìjọba gan ni olùpẹjọ́. ẹni tó pa ọmọ yẹn kọ́. bẹ́ẹ̀ ni ìjọba. ẹni tí wọ́n bá pa ọmọ ẹ̀ ẹni tí wọ́n pa ọmọ ẹ̀ ń kọ́. ẹlẹ́rìí ìjọba ló máa jẹ́. ẹlẹ́rìí ìjọba ló máa jẹ́. okay good. ọ̀gá kọ́ ni ó ń bá ènìyàn ṣe ẹjọ́. sorry sir bí ẹni tó pààyàn yìí nísìnyí state ló ń bá ṣẹjọ́ báyìí. state ló ń bá ṣẹjọ́. ẹjọ́ ti kúrò lọ́wọ́ àwọn òbí ẹni tí wọ́n pa ọmọ ẹ̀. ó ti kúrò ní ọwọ́ wọn ṣùgbọ́n wọ́n sì níṣẹ́ ṣe. okay. lórí àwọn ẹlẹ́rìí àwọn ni wọ́n mọ ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. àwọn ni wọ́n mọ bó ti ṣẹlẹ̀. lọ́yà ìjọba tó máa ṣe kéèsì kò sójú ẹ̀. adájọ́ tó máa dá kò sójú ẹ̀. àti ẹni tí ọ̀rọ̀ kàn pọ̀pọ̀. yàrá ilé tí wọ́n pa èèyàn ẹ̀. àti àwọn tó sojú ẹ̀ lásìkò tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. gbogbo wọn yóò gẹ́gẹ́ bí ẹlẹ́rìí fún ìjọba láti wá fìdí ẹ̀sùn tí wọ́n fi kan ẹni yẹn láti fi ìdí ẹ̀ múlẹ̀. ṣùgbọ́n ẹ sọ pé magistrate court ni wọ́n gbé lọ. yeah magistrate court ló wà. ẹnìkan béèrè béèrè sà. ẹni tó pààyàn tó wá gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ṣe é pé pípa náà nìyẹn. kí ló fi sọ nípa yẹn. ó pààyàn náà ni. ok ẹ continue sir. ó pààyàn náà ni nọ́mbà náà fẹ́ fi ẹ̀sùn wípé ó dismember body wípé ó pín ẹnìyẹn wẹ́lẹ́wẹ́lẹ́ nọ́mbà fẹ́ fi ẹ̀sùn yẹn kún ẹ̀sùn ni. ṣùgbọ́n ìdájọ́ tó ga jùlọ náà ni pé ìdájọ́ apànìyàn. ó dà fún wọ́n fi pé ó dismember bọ́dì ẹ̀ fún pé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n fi kún wọn fi kún wọn tọ́másà ti fi ẹ̀sùn wípé ó pààyàn tọ́másà ti gbé
maximum sentence tó wà náà ní pé death by hanging kí wọ́n lọ sokùn wọn ní ká lọ yẹgi fún títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ọrùn ẹ̀. ìjìyà ẹ̀ náà sorry sir ìjìyà ẹni tó pààyàn ní pé death by hanging nínú òfin Nàìjíríà. bẹ́ẹ̀ni tí a jẹ́ kí táàlì gbé wálẹ̀. ok a lè gbé wálẹ̀ bí báwo kò yé mi. a lè reduce ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti tẹ̀lé pé ó pààyàn ó yàtọ̀ sí pé a ṣe ṣe pààyàn tí a ń pè ní manslaughter. torí manslaughter náà ni ẹ máa sọ pé òun pààyàn náà nítorí ẹni ẹ máa kú. ṣùgbọ́n kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ pa ẹni tí ò bá mọ̀ọ́mọ̀ pààyàn wọn lè fún nídàájọ́ ìpínká lọ yẹgi fún títí tí ẹ̀mí fi máa bọ́ ní ara ẹ̀. tó ara àwọn àǹfààní tó wà nínú wípé tó bá tún fi àwọn ẹ̀sùn pẹ́pẹ́pẹ́ míì tó bá fi mọ náà ni pé tó bá jàjà bọ́ ọ̀kan bóyá bọ́n ti ka mọ́ pé òun ló kún wẹ́lẹ́wẹ́lẹ́ yẹn ojú kankan ló pa ìwádìí ọlọ́pàá ní ó fi yẹn hàn. ọ̀rẹ́ ẹlòmíì wà tó jẹ́ kó ti pààyàn tó wá gbé fẹ́ni tí ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó tún bá tiẹ̀ tà. òṣìṣẹ́ mẹ́yìn tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni a wá máa wò lórí àmọ́ kókó ààrẹ sígmẹ́ǹtì tó kọ àmọ́ ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe ààrẹ àkọọ́lẹ̀ àwọn ọlọ́pàá ká mọ̀ pé bóyá wọ́n ti rí àrídájú pé òun ló pa àbí wọ́n kàn bá òkú ẹ̀ ní ọwọ́ ẹ̀ tó jẹ́ pé òun ló ń kún wẹ́lẹ́wẹ́lẹ́ ni. fún àwọn àgbà àwọn ọlọ́pàá bá yí wọ́n wá rí màá pé bóyá àwọn òṣèré ti fi múlẹ̀ dáadáa wípé òun ló pa ṣùgbọ́n àtàdé díẹ̀ fi múlẹ̀ dáadáa wípé òun ló kún wẹ́lẹ́wẹ́lẹ́ dismemberment wọ́n lè fi yẹn kún ẹ̀sùn wípé tó bá jàjàbọ́ nípa bóyá òun ló pa àbó nǹkan ló pa. tó ń jiyàn pé ó kú fúnra rẹ̀ ní o. ó ń jiyàn pé lápèjúwe sà ẹ má bínú sà lọ́yà lápèjúwe kéèyàn máa sọ pé asthma ló pa òun bá tó kú ni but òwà tó ń wá bá tó kú òun wá kún wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni ìdájọ́ ẹ̀. àwọn ti sin àwọn lọ wú òkú ẹ̀ làwọn wá ń ẹ̀ẹ́dẹ̀ bàbá àwọn míì máa lọ sí burial ground tó máa lọ sí ilé òkú tó ti sin tó máa dẹ̀ ní ìlú wọn lè wú gbogbo òkú yẹn gan ṣùgbọ́n tó bá wá bá rú òkú yẹn lọ́wọ́ wọn sì lè kọ́kọ́ ròyìn pé àwọn ló pa ìwádìí yóò wá fi hàn pé bóyá ibi tí wọ́n ṣe sí ni wọ́n ti lọ gbé tí wọ́n wá di ìsìnbà bọ́dì ẹ̀ tí wọ́n wá máa jẹ́jọ́ wípé wọ́n pín òkú tó ti kú wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ. gbogbo ìyẹn ni tí ò láti sọ pé. ẹ jọ̀ọ́ sá ẹ má bínú sá ẹ má lórí ìbéèrè mi pọ̀ o. ok àwọn tó lọ wó eré òkú nísìn for example wọ́n lọ wó òkú àwọn kọ́nà pa òkú yẹn àwọn kan pín wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni ìdájọ́ wọn. àìdájọ́ wípé wọ́n kún òkú wẹ́lẹ́wẹ́lẹ́ ni ìyẹn ó lè jẹ́ sẹ́ńtẹ́ǹsì tí ọdún bíi mélòó kan ìjọdún bọ̀ọ̀rọ̀ wọn wà lè fẹ̀sùn wípé àwọn ló pa wọn lè fi kàn wọ́n wọn lè fi sẹ́ńtẹ́ǹsì gbé irú àwọn yẹn wọn lè fi mọ́dà wọn lè fi gbé àwọn yẹn wọn bá ti rí pé àwọn kan kọ́ ló pa. last question láàrin yẹn sà ẹni tó wá pààyàn tó lòun pa òun lòun kún wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni ìdájọ́ ẹ̀. gẹ́gẹ́ mo ṣe sọ òun ló sọ bẹ́ẹ̀ tó lè fi ṣe ó jẹ́wọ́ nìyẹn. yes. a máa ń pè ní confessional statement. confessional statement. bá wà tó bá dẹ̀ tó wá dé court ọ̀tọ̀ ní pé ká di kọkàn ká ti jẹ́wọ́ nígbà kan gba statement wa. ní ká wá dé court kan ka ẹ̀sùn síwájú kí ká wá sọ pé àjèbí. ó lè kọ́ lóòótọ́ wípé òun lòún ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn táfi kan ẹ̀kọ́ lòún ṣẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n tó bá dé kóòtù bàbá wa ka ẹ̀sùn ẹ̀ sí létí tó bá wá sọ pé òun ò jẹ̀bi ẹ̀ṣẹ̀ tó ti wá kan àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn láti wá fi ìdí ẹ̀sùn tí wọ́n fi kàn yẹn láti fi múlẹ̀. àgbọ́yé. tó torí adájọ́ tí ní wo statement tó kọ tó ti sọ pé òun lòún ṣe ẹ̀sùn yẹn kò tí ní wò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tí ìgbẹ́jọ́ bá ń lọ tán bá mú wá gẹ́gẹ́ bí èrí. Ibia nígbà tó wà ní custody àwa sorry sir nígbà tó wà ní custody àwa ọlọ́pàá o statement tó kọ rèé o. bẹ́ẹ̀ni.
é gbà wọlé àbí kò ṣe é gbà wọlé. Aláwa. Tòun tún wò ó torí kì í ṣe pé gbogbo tá a bá tàbí kọ statement bẹ́yẹn ni pé ó wọlé condition wo náà tó fi jẹ́wọ́ ṣé wọ́ọ́rọ́wọ́ ló jẹ́wọ́ àbí tipátipá ti búùkù àbí wọ́n fi ọ̀rọ̀ tútù mú mọ́lẹ̀ wípé tó bá jẹ́wọ́ ìṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní pọ̀ tó bá sọ wípé wọ́n ló ṣe àmọ̀nà tá a bẹ̀ fi ṣe ìjìyà yẹn ò ní pọ̀. Tòótọ́ wá jẹ́ yẹn ló wá jẹ́ kó sọ wípé lóòótọ́ òun ni òun ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó a kọ́kọ́ máa wo àkọọ́lẹ̀ tó kọ ní àgọ́ ọlọ́pàá pé báwo ni wọ́n ṣe gbà á lọ́nà tó bá òfin mu ni wọ́n fi gbà á àbí kì í ṣe ọ̀nà tó bófin mu. Báà bá ti gbà á lọ́nà tó bófin mu ìdá àkọọ́lẹ̀ lóòótọ́ pé òun ló sẹ̀sùn yẹn ló ṣe pé àkíyèsí yẹn kò lè má wọlé. Àwọn òṣìṣẹ́ wà lóríṣiríṣi lábẹ́ òfin tí wọ́n sọ pé tí a bá fẹ́ gba statement àwọn tí a bá fi ẹ̀sùn kàn ìlànà àtẹ̀lé wà ẹni ẹ gbúdọ̀ báwọn ọlọ́pàá tó ń ṣèwádìí abẹ́ tó ń gba àkọọ́lẹ̀ náà pè ní extrajudicial statement tó ìlànà àtẹ̀lé lábẹ́ òfin wà tí àwọn ọlọ́pàá ní ẹ gbúdọ̀ tẹ̀lé wọ́n má bàa ṣe àdínàmú fún ẹjọ́ wọn gbà tí wọ́n bá débi ẹjọ́ lórí òfin ọba nígbà yàn tí wọ́n fi tìpátì kúùkù gba statement lẹ́nu èèyàn pé kó máa jẹ́wọ́ ìpín òdò. Ẹnìkan béèrè bíi sà lọ ẹni tó invite obìnrin wálé ẹ̀ ó wá poison ó drọ́ọ̀gì omi ẹ̀ àbí drinks ẹ̀ àbí oúnjẹ ẹ̀ láfítà àgbà yẹn ó wá rí ipò ẹ̀ ó rí ipò ẹ̀ títí ẹ̀mí bọ́ lọ́rùn ẹ̀ ó wá kún wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni ìdájọ́ ẹ̀ àwọn kan má béèrè lórí kíní ìsìn. Ìdájọ́ apáyàn náà ni àti pé ó ba òkú jẹ́ sáàpè ní dismemberment. Ok. Ẹni tó bá ti pààyàn tó bá mọ̀ pààyàn tí ìṣe pé ó sì ti gbogbo irú ìkújọ́ bá àti pààyàn. Ìbá drọ́ọ̀gì ẹ ni o ìbá ṣe kankan tó sáà tó ti pa ìbá poison ẹ̀ tó mọ̀ ọmọ pa ìbá fọ́ngi lórí tó sáà mọ̀ ọmọ pa ó pààyàn nu. Wọ́n bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó mọ̀ ọmọ pa ni ẹ̀sùn kú ìjìyà ikú náà ni tó ló tọ́ sí ẹni yẹn lábẹ́ òfin. Wẹ́ alhamdulilayi ẹ ṣeun sá lórí ìyẹn sá. Yíyàn ní ó lè kó lè dúrọ́ọ̀gì ìyàn náà ó mọ̀mọ́ ẹ̀ pé ó máa já sí kú. Ó jẹ́ pé èròǹgbà ọkàn ẹ̀ báyìí ni pé bóyá kú kàn sùn. Wọ́n bẹ ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan tí òfin ṣe kan tó ṣe. Tó ń fẹ́ ṣe tán. Ṣùgbọ́n tí ìṣe kú lérò gbà. Ẹ̀rọ apẹ́lú mi náà máa ń lọ ilé bóyá àwọn babaláwo àbí nǹkan tó máa ní ẹ bá mi ṣògùn ọ̀fẹ́. Ṣé ó babaláwo wàá gbé ìwọlé lọ́wọ́ ló fi ṣògùn bóyá ọkọ ẹ̀ wà á kú. Ṣùgbọ́n tó bá fi ìdí ẹ̀ múlẹ̀ níbi kí n ṣe ògùn ó gbé kókẹ́ ní epo gan lójú tọ̀nà gbàlérò ọkàn. Ìsìláàmù ti sọ́nà ní pé àníyàn láti dájọ́ Wàsíù àbí action will be judged according to intention to menstrual to èròǹgbà ọkàn èèyàn lásìkò tó ìfẹ́ sí nǹkan yẹn ó ṣe pàtàkì lábẹ́ òfin. Báwo kí èròǹgbà ẹ̀ gbogbo bá jẹ̀ wá sọ pé èròǹgbà yẹn kọ́ ni ṣùgbọ́n náà bá máa ti dànù ẹ pé èròǹgbà yẹn náà ni ẹni tó mú ìbọn fún àpẹẹrẹ tó yàn mọ́yàn gbogbo wa ti mọ rìsọ́ọ̀tì ẹni tá a bá yan ìbọn mọ́. Ó máa kú ni. Ó máa kú ni. Ó láyé ta. Ẹni tó kó poison náà ó fi sí èèyàn ti mọ̀ ẹ́ pé ẹ̀ta bá fúnyàn poison. Ó máa kú ni. Ikú ni. Ikú ni. Ṣùgbọ́n yàtọ̀ sẹ́ni tí ó fẹ́ lọ bu oògùn òfẹ́ lọ́wọ́ fún ní poison. Bẹ́ẹ̀ máa bọ̀ oògùn mọ̀ ẹ́ pé poison ni oògùn òfẹ́ yẹn tó gbé sọ́kàn pé bóyá kẹ́mi fi nífẹ̀ẹ́ mi. Ẹ̀sìn jẹ́ pé ìyà náà wà fún ẹni tó fẹ́ múyàn ṣe nǹkan tí yóò fẹ́ ṣe. Àgbọ̀yé. Tí mi fẹ́ ṣe tí o wá lo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kan. Láti fi bá mi ṣe. Á jẹ́ kí n ṣe tó tàn mí jẹ láti ṣe àbí o lo bóyá oògùn spiritual matter tá a bá ti fìdí ẹ̀ múlẹ̀ tó o fi òfàyè gbà kéèyàn ṣe nǹkan tó jẹ́ pé ọkàn ẹ̀ ò fẹ́ ṣe.
ẹni tó bá ti jẹ́ kí èèyàn ṣe níwọ̀n lára ẹgbẹ́ afẹ́fẹ́ ra ẹni fún àpẹẹrẹ ń sè bóyá mi ìfẹ́ fẹ́ni tó ti bímọ rí mo wá dé ìjọ obìnrin kan tó ti bímọ tí ò wá jẹ́wọ́ fún mi fún òtí bímọ títí tá a fi fẹ́ra wa ó ti kàn mí jẹ láti fẹ́ irú ìgbéyàwó yẹn ò fi ẹsẹ̀ múlẹ̀ torí ẹ̀sẹ̀ jẹ́ ti wà ń bẹ̀. tó káwá padà sórí ti apànìyàn tí a sọ tán gbé lọ sí májísírèètì. kóòtù tán wá gbé apànìyàn lọ yìí ó wá jẹ́ magistrate court. ǹjẹ́ magistrate court tún lágbára àti dájọ́ ikú fún yàn? Magistrate court ò jẹ́ lágbára láti gbọ́ ẹjọ́ ẹ̀sùn tí a rí pé apànìyàn kò jẹ́ lágbára láti gbọ́ rárá níbi tí ò lè ṣe ìdájọ́. ṣùgbọ́n lórí wákàtí tàbí lórí ọjọ́ ló yẹ kí ọ̀daràn kó lò ní àgọ́ ọlọ́pàá. táwọn ọlọ́pàá bá ti wá rí mọ̀ ẹ́ pé bóyá ó ti ń pẹ́ jù ní àgọ́ wọn wọ́n sì sáré wá gbé wá sí magistrate court. Magistrate court àwa bá wọn rìmáìdẹ̀ sí correctional center tá a pè ní prison látijọ́ correctional center. ọlọ́pàá náà ò lè ṣe kéèsì apààyàn gẹ́gẹ́ bá a lè sọ. ọlọ́pàá ò lè ṣe kéèsì apààyàn. Magistrate court tó gbé apààyàn lọ yìí ní tóun ní òfin agbára tóun ní pé láti lọ rìmáìdì ẹ̀. àwọn náà dẹ̀ lè ọlọ́pàá náà dẹ̀ lè dáwọn rìmáìdì máa láti kọ́kọ́ gbé lọ sí court. ọ̀nà tí magistrate yẹn tó magistrate á sì bá wọn rìmáìdì ẹ̀ bóyá títí kan fi máa tí àwọn ministry of justice wọ́n ti máa wá gbé charge ẹ̀sùn tí wọ́n fẹ́ fi kàn tá à pè ní information wọ́n ti máa gbé wá sí high court a máa yọjú sí magistrate lóòrèkóòrè títí tí ministry of justice táwọn DPP director of the public prosecution wọ́n ti máa ṣe tán láti wá máa ṣe ẹjọ́ ẹ̀ ní high court. Okay, sorry sir. Irú ẹni tó pààyàn tó gbé lọ magistrate court yìí tí magistrate court ní kó lọ remind ẹ àwọn magistrate court ó máa dúró de àwọn DPP. wọ́n máa dúró de àwọn DPP tí wọ́n fi wá gbà kan wọn lọ́wọ́ ẹ̀. wọ́n á wá gbà táwọn DPP bá wá gbà á ń bò làwọn wá ń gbé lọ. wọ́n á wá gbé lọ sí high court tó lágbára láti gbọ́ ẹjọ́ ẹ̀sùn apààyàn. Good. ìyẹn ni wọ́n wá yá. ó lè má yá lóṣù mẹ́ta ó lè má yá lóṣù mẹ́fà ó lè má yá lọ́dún kan. ṣùgbọ́n lábẹ́ òfin ká bá tẹ̀lé òfin dáadáa gbogbo ẹ̀ láàrin oṣù méjì ni òfin fàyè gbà. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ orílẹ̀-èdè wa náà tí a ní sáláì mẹ́nuba àwọn àbùdé kéékèèké tí ó wà ní ibẹ̀. ó lè má jẹ́ ẹ̀bi àwọn ministry of justice bóyá wọn ní òṣìṣẹ́ tó bóyá wọn ní irinṣẹ́ tó bóyá àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ mi ìdíwọ́ oríṣiríṣi ó lè má jẹ́ yá bó ṣe tó àti bó ṣe yẹ ṣùgbọ́n kókó tó ṣàwà bẹ́ẹ̀ ni pé àwọn DPP ministry of justice àwọn padà wá gbà lọ́wọ́ magistrate lọ sí high court níbi tí wọ́n ti lọ ṣe níbi tí wọ́n ti lọ gbẹ́jọ́ ẹ̀ ní ọ̀nà tó gbà àti ọ̀nà tó yẹ. barrister ìjọsà barrister ẹ ṣe sà lẹ́nu kan sí sá ẹni tí ó pààyàn tó gbé lọ sí magistrate court yìí. ẹni tá a fẹ̀sùn kàn yín tó pààyàn. ok tẹni tá a fẹ̀sùn kàn ó pààyàn yìí tó kúnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ tá a fẹ̀sùn kàn yìí wọ́n á padà wá gbé DPP á padà wá gbé lọ sí high court ni wọ́n ti wá dájọ́ ẹ̀. bẹ́ẹ̀ni high court ni wọ́n ti gbọ́ ẹjọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dá ẹjọ́ ẹ̀ kódà àgbà tá a gbé sí magistrate court náà kò ní lè nǹkan tá à ń pè ní pé wọ́n ní lè tèkì bí ẹ̀ wọ́n ní lè béèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá ó jẹ̀bi àbí kò jẹ̀bi wọ́n kàn ka ẹ̀sùn tán fi gbé wá wọ́n kàn ká ṣe létí ni májísírèètì ní lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ó jẹ̀bi àbí kò jẹ̀bi torí kò lágbára láti gbọ́. àbóhùn ò jẹ̀bi májísírèètì ò lè béèrè pé ẹ̀sùn tó fi kàn ẹ́ tó fi gbé ẹ wá síwájú mi yìí ó jẹ̀bi ni àbó jẹ̀bi. tó bá ti wo ìwé ìpèjọ́ tó ti gbé wá tó ti rí màá fẹ́ sùn àpààyàn ni wọ́n ti gbé wá ó ti rí màá pé òfin ti káwọn lọ́wọ́ kù òun ò lè gbọ́ ẹjọ́ yẹn
kò ní wulẹ̀ làágùn láti máa béèrè lọ́wọ́ ẹ̀ bóyá jẹ̀bi àbí kò jẹ̀bi máa dẹ̀tẹ̀ ní ilé ṣe pé iwájú ẹ̀ kan tó bá tẹ̀ ṣì wà níwájú májísírèètì yẹn tó bá fẹ́ ṣe bèèrè ẹ̀ kan wọ́n tó di pé àwọn DPP àwọn mínísítà of justice wọ́n ṣe tán láti lẹ́jọ́ ẹ̀ ní high court náà ni wọ́n gbìwé béèlì ẹ̀ lọ láti lọ sọ pé kán fún ní béèlì títí lásìkò tí ìgbẹ́jọ́ tí ó bá fi bẹ̀rẹ̀. sorry sá o ẹ jọ̀ọ́ má bínú sá o ẹnìkan béèrè question kan bí à ń bọ̀ wá kà síta o bọ́tẹ́ sọ̀rọ̀ kan sìn nípa ọ̀rọ̀ bail or no bail ṣẹ́ni tó pààyàn wọ́n máa ń fẹ́ tó bá pààyàn béèlì ni. òfin ò sọ pé wọn lè fún béèlì tán bá rí ìdí pàtàkì tán fi lè fún ní béèlì. ṣùgbọ́n nǹkan tó fi kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ ni pé ẹni tó bá pààyàn lẹ́yìn gbogbo ẹ̀sùn pátápátá gbogbo ìwà ọ̀daràn pátápátá tí èèyàn lè wò ni òfin sọ wípé wọ́n lè fún yàn ní béèlì. ṣe tẹ́ǹdì gbogbo ìwà ọ̀daràn pátápátá tọ́mátẹ̀sì kan ní òfin sọ pé wọ́n lè fún yàn ní béèlì ẹ̀. torí lábẹ́ òfin sì rí mọ̀ wípé akànfúnra sí ni kò tí ì sọ pé wúwà ọ̀daràn òfin kan sọ pé ìdí presume innocent. ṣùgbọ́n òfin wa sọ wípé ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀sùn apààyàn ni wọ́n fi gbé ẹni yẹn wá. a lè má fún ní bíìlì. good. tá a bá ní pàtàkì tá a lè fi fún ní bíìlì. àgbọ́yé kò tiẹ̀ sídìí pàtàkì mi eléyìí náà eléyìí kò sídìí pàtàkì. ẹ fún wọn ní bíìlì. ṣùgbọ́n tó bá jẹ́ tó pààyàn ni àyàfi tán bá rí ìdí pàtàkì tí wọ́n lè fi fún ní bíìlì. mo dá eléyìí ò nídìí pàtàkì ẹ jẹ́ kí n ka ẹ jẹ́ kí n ka ìbéèrè tẹ́ni yìí béèrè sá. wọ́n ní assuming the DPP didn't take action on it, what is the fate of the case, sir? And is there no way it can be transferred to High Court without through DPP, sir? Okay. Okay. Tàbí fún ìgbà tó pẹ́ jù lọ. Tó láàárín bí oṣù bíi mẹ́ta tí mo sọ yẹn, ó fẹ́ báyìí ẹ̀ lẹ̀. Ẹ̀lẹ́ mi yé tí àwọn DPP ò bá ti gbé ìgbésẹ̀ ara ìdí pàtàkì nìyẹn. Ẹlòmíín lè wá wà bẹ́ẹ̀ lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta tí DPP ò gbé ìgbésẹ̀. Ara ìdí pàtàkì tó fi sọ ẹgbẹ́ àti lè fún irú ẹni bẹ́ẹ̀ ní kéèdì nìyẹn. Ìwọ̀n bá tètè bẹ̀rẹ̀ kéèdì ẹ̀ lásìkò tó tọ́ tó yẹ lábẹ́ òfin. So mí ní pé bóyá àkànparọ́ ọmọ tá a kàn fẹ́ fi síbẹ̀ tá a kàn fẹ́ máa fi àjẹ́ láì ní ìdí. Òfin ò dẹ̀ fàyè ta kankan fìyàn sí kíkan kọ́ ní kó máa jìyà láì ní ìdí. Nígbà tí èèyàn kó tó sẹ̀ lábẹ́ òfin ìgbà tá bá gbẹ́jọ́ ẹ̀ tó bá jẹ̀bi ìgbà yẹn nìjìyà tó bẹ̀rẹ̀. Pé àmọ́ ṣe pé àfún ní bèèlì tá a fi ń fi àjẹ́ láì sí ìdájọ́ ẹ̀ kò bófin mu. So lókè wá fi wá sọ pé irú ẹni táàdì káàdì má tètè fẹ́ fún níbi ìlú yẹn má tètè bẹ̀rẹ̀ kí ìsì ẹ̀. So tó bá ti wá ń pẹ́ jù tá máa wá sí application bí ìdílé pé láti di ọdún kan o ló ti wà láti mọ́lé o títí tuntun ò ṣe nǹkan kan o láti di ọdún méjì ló ti wà láti mọ́lé o tí wọ́n bẹ̀rẹ̀ kí ìsì ẹ̀ o adájọ́ ti fún ẹni tó pààyàn bẹ́ẹ̀ ní bíi. Àbí tó bá wà nílé kọ́sítọ́dì ẹni kan fi pamọ́ sí tó bá wá àìsàn ní medical facility tó wà ní correctional center yẹn tí ò nípa tí ò lágbára tó tí ò láti ṣe ìtọ́jú irú àìsàn tó ń ṣe wọ́n lè ní kán yọ̀ǹda ẹ̀ fáwọn èèyàn kan lọ tọ́jú ẹ̀ kó máa ti lé wá jẹ́jọ́. Ó ti yẹ báyẹn. Àgbọ́yé. Òkú yìí sí bá ẹni tó bá wà láyé ló ń ṣẹ̀wọ̀n. So òfin náà fàyè gbà pé kẹ́kọ̀ọ́ sọ pé torí pé a ti fẹ̀sùn ọ̀daràn tó lágbára kan yàn kan wá ní pípọ́ máa jẹrà sí correctional center
ó má ní ìtọ́jú tó péye torí àti ìmọ̀ bóyá ó máa jàre àbó máa jẹ̀bi. ẹnìkan béèrè sà, sorry má bínú sà, ẹnìkan béèrè sà, ó ní please let's transfer the case to Sharia court. Ṣé Sharia court tún lágbára àti lè dájọ́ kú fún yàn? ẹsẹ̀ tó bá ti jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ṣèwádìí ẹ̀ regular court tó ti wá ẹni wọ́n gbé lọ wọn lè gbé lọ Sharia. Okay. Òfin orílẹ̀-èdè lápapọ̀ ní high court náà ń sọ ẹ̀mà kéèkéèsì gbogbo state ló ní Sharia. Mo ká sọ pé báyá bí Ọ̀ṣun state fún àpẹẹrẹ àbí Ọ̀yọ́ state àbí Oǹdó state tí ó ti Sharia níbẹ̀. Àgbègbè tí téèyàn bá dẹ̀ ti dáràn ni wọ́n ti ń fẹjọ́ ẹ̀. Bóyá torí pé lè jẹ́ lọrin jẹ́ pé bóyá Sharia pọ̀ fún àbẹ́ ni wọ́n ti dárúkọ Sharia. Sọ ọ̀pọ̀lọpọ̀ state wo ló wà Nàìjíríà tí ò ní Sharia. Àdẹ̀lẹ̀ bí ẹni tó bá dáràn lẹ́sùn ní Oǹdó state lọ́wọ́ adájọ́ bá wá sí ìdájọ́ ẹ̀ ní Èkìtì state wọ́n sì súnmọ́ra tó. Kódà tí èèyàn bá dáràn lákùrẹ́ wọ́n lè má lè ti lòdò. Àkúrẹ́ ibi tó dáràn yẹn ni wọ́n ti dé. Tí èèyàn bá dáràn ní bá ti lọ́yọ̀ọ́ wọ́n lè má lè wá sí Ìbàdàn. Ọ̀yọ́ ibi tó dáràn yẹn já ìkọ̀tù bá ti wà bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti ṣe. Tí èèyàn bá dáràn ní Ọ̀fà ìkọ̀tù bá wà lọ́fà àwọn ìlú wá sí nílọrin. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. So irú kéèsì tó bá ti jẹ́ báwọn ọlọ́pàá ni wọ́n ti investigation bí ilé tó ti kúrò lọ́wọ́ Sharia high court ni wọ́n ti lè ṣe. Ògbẹ́mi náà jẹ́rìí àwọn DPP irú ilé ìtúnṣẹlẹ̀ tó ti kárí ayé tó ti kárí tó kárí ibi tó kárí ogun tó ti káàkiri gbogbo àgbáyé ọmọ báwọn náà wọn ní fi àkókò ṣòfò lé lórí. Wọ́n ní dúró ká máa dúró ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta kan. Gbogbo nǹkan tí ayé ti gbọ́. Ilé ìta ń pariwo yìí lọ́jọ́ tí tiẹ̀ ṣẹlẹ̀ àìmọye ẹlòmíì náà tí wọ́n pa tó pààyàn tí wọ́n mú lẹ́yìn tí àìmọye míì kan ti pààyàn tán ti mú ṣùgbọ́n tí ò tànká lé tànká oko bíi eléyìí. tó àtàtà àgbọ̀ tó wọ́n ò lè ṣe irú àwọn yẹn wọ́n lè fi játa. Ìwádìí àwọn ilé tó ti jẹ́ pé ó ti kárí oko tán mọ̀ pé gbogbo aráyé fẹ́ mọ ibi tí ó máa já sí. Àwọn náà lè fẹ́ borúkọ ara wọn jẹ́. Àwọn náà lè fẹ́ sọ pé wọ́n bá wọ́n ṣègbè ní. Gbogbo tẹ̀ wá jẹ́ pé àwọn human resources àbí material resources àbí bureaucratic bottleneck nígbà míì ó máa ń pa iṣẹ́ àwọn ministry lára. Wọ́n tọrọ bá ṣe rí bí ilé àwọn náà fẹ́ ń parun. Wọ́n ránṣẹ́ sí because àwọn èèyàn ń sọ wípé is there no way it can be transferred to High Court without DPP, sir? It is very important so we can know other ways to channel or call necessary stakeholders for engagement on it. Ṣé wọ́n lè gbé lọ sí High Court without DPP? Kò lè dá court láì sí DPP nìkan. Torí ṣe rí gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá bá ṣe àwọn DPP ló máa yẹ̀ wò fínífíní ló máa wo ẹ̀sùn tó yẹ kán fi kan ẹni yẹn. Fún àpẹẹrẹ ẹlòmíì lè wá rìpọ́ọ̀tù wípé wọ́n pa èèyàn òun tí gbogbo wa máa pariwo mọ́dà. Ṣùgbọ́n bá tí àwọn ọlọ́pàá bá ṣèwádìí táwọn DPP tó ní lọ́ọ̀yà làwọn DPP wọ́n mọ òfin tó di nǹkan wọ́n mọ òfin tó tu. Wọ́n máa wá gbé yẹ̀wò tó bá wá ní màá pé circumstance lẹ́yìn fi pààyàn yìí kì í ṣe gbogbo mọ̀ àmọ́ pa. Àwọn wá mú rìpọ́ọ̀tù wá pé ẹ má fi ẹ̀sùn mọ́dà ẹ má fi gbé ẹ̀sùn manslaughter ní kẹfì gbé tó lè níye. Àwọn ló máa wá mú àtàìsí ká máa mú wá ní pé ẹ̀sùn náà fi kan yìí o gẹ́gẹ́ bọ́lọ́pàá ti gbé wá kú rí bẹ́ẹ̀ tàbí ó nídìí àtúnṣe. Ìgbà mẹ́rin ọlọ́pàá rí pé rìpọ́ọ̀tù wọn wá káwọn fi pé bóyá manslaughter ní investigation wọn review. Ṣùgbọ́n bàtí ìbá yẹ̀wò àwọn ti sọ pé mọ́dà nílé ìgbésẹ̀ ẹ̀ náà ti tó bóyá àwọn ọlọ́pàá gbà tán ti wá sí magistrate court ilé tá à ń sọ yìí bóyá wọ́n ti fi manslaughter gbé ẹni tá à ń sọ yìí wá. Bí àwọn ti bá wá rí tán sọ pé lè ti kúrò ní manslaughter ó mọ̀ ọ́n àbá ni àwọn wá recommend pé mọ́dà nìkan fi gbé. Àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ lè wo pé máa ń mọ́dà nìkan táwọn ọlọ́pàá káwọn DPP wò gbà ẹni tó tún dé pátó lórí tó ti gbé nígbà ẹ̀fẹ̀ ẹ̀sùn
dismemberment of body ẹ fi kún ẹ̀sùn ẹ̀. tó bọ́ ẹ̀sùn tàbí méjì lọ́lọ́pàá rí dídìdì lè rí 3, 4, 5 àwọn awádìí náà. Sorry sir, ẹ má bínú sir. Brother mi tí wọ́n kọ̀rọ̀ pé wọ́n ní kò yẹ kí wọ́n gbé ẹni tí ó pààyàn yẹn ní àfẹ̀sùnkàn yìí lọ sí magistrate court in the first place, but lawyer ti ṣàlàyé lẹ́ẹ̀kan wípé sábàbí wípé ó ní iye ọjọ́ tó gbọdọ̀ lò lọ́dọ̀ ọlọ́pàá. àwọn ọlọ́pàá ò dẹ̀ lè keep ẹ̀ ju wípé kí wọ́n gbé lọ sí magistrate lọ. tó bá gbé dé magistrate ló máa wá pàṣẹ pé kán lọ remind ẹ̀ táwọn DP máa fi wá gbà lọ́wọ́ òun náà kan tó wá gbé lọ sí high court. ṣé mo gbà á bí mi ò gbà sà. ẹ̀dá ọlọ́dẹ ti pé nǹkan tó rọ̀ máa pààyàn nìkan ni ó ti kúkú. bẹ́ẹ̀ ni bí wọ́n ti gbé lọ sí magistrate lábẹ́ òfin ní constitution Nàìjíríà gangan. àgbọ̀yé sà. kò yẹ ká gbé lọ sí magistrate rárá. rárá. torí irú bí magistrate ti wá máa remind ẹ̀yẹn tá à ń pè ní holding charge. holding charge ní pé wọ́n kàn sáàdọ̀ tì mọ́lé láì tí ìdílé ẹjọ́ tó ti gbọ́ ẹ̀sùn ẹ̀ constitution Nàìjíríà fàyè gbà. ṣùgbọ́n àwọn state law wa kọ̀ọ̀kan wà tó ń ṣe kéde mi yín tí àwọn yẹn ti fàyè gbà. ṣùgbọ́n ọ̀dọ́ tó wá sọ ní pé ńgbà míì olùkó tó wá lóṣù ọjọ́ bóyá 14 days ni kéde mi yín tí 14 days yẹn bá lọ tí wọn bá sì gbé lọ airport wọn tún padà wá rí ìwẹ̀. ṣùgbọ́n wọn kì í sábà rí ìwẹ̀ tó má kàdí lọ dọ́ọ̀pù ẹ̀ sí tó má ti dọ́ọ̀pù wọn sí correctional center. àwa wà bẹ́ẹ̀ títí di ọjọ́ kọjọ́ tí DPP kan wá ṣe táàbí gbé wá sí court. lédè nìyẹn ṣùgbọ́n tí lọ́sọ̀ bá fẹ́ ṣiṣẹ́ bí december míì náà kan bá ti ń pẹ́ jù lẹ́yà mọ́ ìgbésẹ̀ tó máa gbé láti lè jẹ́ pípé lọ kí ẹ̀mí sí májísírèètì torí májísírèètì ò rí lágbára láti bá sí ẹ̀sùn apààyàn rárá. ṣùgbọ́n torí àwọn state law wa kọ̀ọ̀kan ó fàyè nínú state law ó fàyè wáṣọ̀wẹ́ títí DPP fi máa ráyè tàbí fún ọjọ́ tí magistrate court bá fún wọn láàyè ó sì lè bá wọn remind ẹ̀. ṣùgbọ́n àwọn wa máa abuse ẹ̀ wọ́n kàn lọ dọ́ọ̀bù ẹni ẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ báyìí o náà ń gbádùn ọ̀rọ̀ yín o. ṣùgbọ́n gbà mí lọ́yà mi lè gbèsè gbèsè àfin gbèsè májísírèètì tẹ̀ lágbára láti dìtẹ́ gbogbo ìgbà tó fi wà bẹ́ẹ̀ ọjọ́ mélòó kan ni òfin fàyè gba májísírèètì láti jẹ́ pé kó sọ pé kẹ́ni tí kò lè ṣá ìkíyèsí ẹ̀ kó kò fi fi kọ́sítọ́dì tó wà lóríṣiríṣi. Sorry sir, ọ̀rọ̀ tẹ́ sọ ń sí yìí sir, ó náà lẹ́ni yẹn kọ nínú àwọn ìbéèrè wọn ni wípé in the first place gan irú ẹjọ́ pé apààyàn yìí ẹni àfẹ̀sùnkàn pààyàn yìí kò yẹ kó gbé lọ magistrate court high court straight lẹ kó gbé lọ àbí. bẹ́ẹ̀ ni ló yẹ kó gbé lọ ṣùgbọ́n torí àwọn ìdí oríṣiríṣi lára tí mo ti sọ ọlọ́pàá lè má ti parí investigation ẹ̀ tán. ọlọ́pàá. pé tó máa gbé tí kọ́sọ́ọ̀tì tó bá jẹ́ pẹ́ jù àwọn lọ́ọ̀yà ni lọ fáìlì fundamenta. wípé lábẹ́ òfin o kò yẹ kó wà lọ́dọ̀ wọn ju 42 hours o tàbí kò yẹ kó wà lọ́dọ̀ wọn ju 2 months. ìyẹn làwọn afisáré gbé lọ sí magistrate. àwọn agbègbè lọ sí magistrate tó wá di màá pé kò sí lọ́wọ́ àwọn mọ́. ok. ẹnìkan béèrè pé hello sir, one is there any protocol that DPP follow to take the case to the High Court? Sir, maybe it is first come, first serve protocol. Okay, I decided to put the protocol because our protocol is a man picking duplication of a case file. Àwọn ọlọ́pàá tí wọ́n ṣe investigation. Kódà kò tí ìwú kéèsì tèmi wá báyìí láti bí oṣù mẹ́ta wọ́n máa di duplicate ẹ̀ kẹ́nìkan gbé tiẹ̀ wá bí ọ̀sẹ̀ méjì wọ́n ti parí ìwádìí kan ti duplicate. Pẹ̀lú àwọn àwòrán ilé tó ti ṣẹlẹ̀ láti January láti November last year kò tí ì di DPP. Ilé tó wá ṣẹlẹ̀ ní February ó ti di DPP. Táàdì máa sọ̀rọ̀ first come first serve láàrin yẹn.
So nǹkan tó ṣẹlẹ̀ ní pé nígbà tí ọlọ́pàá tán bá ṣe investigation tí wọ́n tán, wọ́n máa wá sí case file lọ sí DPP. Case file kan ti fi case yẹn, ó tún ní bẹ́ẹ̀ dìbò ṣe pọ̀ tó. Àwọn DPP ó wá jókòó owó pọn yẹ́bẹ́yẹ́bẹ́. Àwọn náà ó ṣe investigation tí wọ́n lé lórí, wọ́n ṣe sọ ní wọ́n sọ sí ẹ̀. Fún ẹni tó jẹ́ pé nǹkan tó gbé wá sí níwájú DPP, bóyá kò ju sheet of paper sí mẹ́ta mẹ́rin lọ. Ẹ wá fi gbé ẹni tó jẹ́ pé sheet of paper ẹ̀ tó fi 40-50. Wọ́n tó jókòó, wọ́n tún ṣe ìrẹ̀wọ̀n. Tó bá yá sípò yẹn, èmi ti parí tèmi láàárín ọ̀sẹ̀ kan, bóyá mo ti wá sí high court. Bóyá mo ti bíbí yẹn ṣáájú tèmi, tó ṣì ń láàkó tó ṣì ń gbóòrò ti iṣẹ́ ìṣe tí ó sì parí ẹ̀ láì sí pé ó ń fàkókò ṣòfò, ọ̀gbà ẹ̀ṣẹ̀ kù ti síwájú ẹ̀. Nígbà tí ó ti síwájú tiẹ̀ wú ká. Ẹnìkan tó béèrè sá, wọ́n ní can a police continue their investigation now that the suspect is at correctional center, sir, because people are still waiting for more details and evidence from the suspect and the police. Wọ́n lè continue torí wọn tí ìgbé wá sí kóòtù tó máa gbẹ́jọ́ ẹ̀. Olójú òfin báwọn tí àárín ẹ̀ á bá sọ pé àárín pé ìgbà tó máa tó parí investigation náà tó máa rí èèyàn properly sí court of competent jurisdiction. So lójú òfin báyìí wọn tẹ̀ sí àárín ẹ̀ rárá. Ọ̀dọ́lẹ̀ àbí àṣìṣọ́ investigation sì lè máa lọ tó bá láwọn kankan sáré báwọn ti lè lọ́tún sí need tí wọ́n ti rí. Lọ́dà ní correctional center tó wà tó bá jẹ́ pé wọ́n nídìí ẹ̀ láti mú lọ fún further investigation, wọ́n á lọ gba ọ́dà pé kí correctional center forí yìí rẹ̀ fáwọn mú lọ bí tí wọ́n fẹ́ mú lọ fún further investigation. Wọ́n bá tó ṣe tán wọ́n á dá padà sí correctional center. Orí àwọn ọmọ tí wọ́n bá gbọ́ òfin yìí dáadáa, wọ́n ti wù pé ṣé wọ́n sọ pé wọ́n tó gbéyàn wá sí court nípa ọlọ́pàá ti gbọ́dọ̀ parí ìwádìí ẹ̀ ni. Wọ́n fi ti sọ ìyẹn. Òṣèlú ìtàn gbé wá sí magistrate court tó ti gbọ́ wọn ti gbé wá síwájú adájọ́. Adájọ́ tó bá lágbára láti gbọ́ kéèjì láàjọ tó wọ́n ti gbéyàn wá sí court. Wọ́n bá sì gbé wá sí níwájú adájọ́ tí ò lágbára láti gbọ́ wọn ti gbé wá sí court. Wọ́n lábẹ́ sẹ́kù wọn gbọ́dọ̀ fàtìkù ṣòfò lọ́dọ̀ májísírèètì. Kò sẹ́kẹ́kẹ́ lọ́dọ̀ májísírèètì wọ́n lè yọ̀ǹda ẹ̀ o. Nígbà kan wá tẹ́lẹ̀ wọn pé kò wọ́n lágbára láti fi ẹ̀ kọjá àsìkò báyìí. Ẹ sà, ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín sà. Another question from me sir. Tí ilé ẹjọ́ high court bá wá dájọ́ okay o, ẹni tó wá fẹ̀sùn kàn kó pààyàn yìí wọ́n ti àárín ẹ̀ ó ti pàgbóúnjẹ̀bi wọ́n ti wá dájọ́ kú fún un. Ọjọ́ mélòó ni wọ́n gbọ́dọ̀ lọ pa? Kò lọ́jọ́ lábẹ́ òfin o. Ìgbà tí gómìnà bá tó dìbò accent sí, tí gómìnà bá tó sign death warrant. Okay, gómìnà ló máa sign death warrant. Ilé ẹjọ́ gíga high court tó bá dájọ́ ẹ̀fẹ́ ni ẹ bá fẹ́ lọ court of appeal, wọn ò tí ì lè pa á. Lórí ìgbà tí court of appeal náà bá dájọ́ ẹ̀tún náà bá yẹ tó gbẹ̀bí gẹ́gẹ́ bí high court tó ṣe dá. Tí ò bá tún tẹ́ lọ́rùn bí court of appeal yìí ṣe dá, ó tún lè lọ sí Supreme Court. Ìgbà tí Supreme Court tó bá tó dá ẹ pé tó àti kóòtù kínní àti kóòtù kejì ó wọ́n kọ̀rẹ́ẹ̀tì ní ìdájọ́ ikú tí wọ́n dá fún ìgbà yẹn nìyí ìdájọ́ tó kù sí ọwọ́ Ọlọ́run. Ìgbà yẹn náà ni gómìnà tó máa rí àsìkò tí gómìnà àtẹ̀tí tó máa dé. Wọ́n bọ̀ wọlé wa wá nìyẹn náà. Ẹ jọ sà, tó bá lọ high court tí wọ́n dájọ́ kú fún un tó lọ appeal tápìlì ní kò jẹ̀bi ikú, kí ló máa ṣẹlẹ̀? Ó ti fún ènìyàn yóò padà wálẹ̀ lálàáfíà náà ni. Àtàwọn tí wọ́n fẹ̀sùn àwọn tí wọ́n lọ fẹ̀sùn kan kó pààyàn táwọn bá wá gbé lọ Supreme ńkọ́? Supreme náà tó wá dájú tó Supreme bá wá dájú ní final. Supreme ní final. Okay, Supreme wá dájọ́ pé àti high court àti
kí la pè é sìn ẹnìkan ẹjọ́ gbogbo tá à ń sọ yìí ọjọ́ mélòó nìyẹn bí oṣù mélòó nìyẹn. ẹ má sọ̀rọ̀ oṣù ẹja máa sọ̀rọ̀ ọdún ẹja máa sọ pé ọdún mélòó ni. nẹ́tíwọ́ọ̀kì jọjọjọjọjọjọ nẹ́tíwọ́ọ̀kì a nídìí ẹ lọ́wọ́lọ́wọ́ nẹ́tíwọ́ọ̀kì má kó bá wa o. Aha, okay, good. Supreme Court wá dájọ́ yìí pé kí wọ́n lọ pa àṣẹmá wá gbé ẹni ká máa sọ̀rọ̀ ọdún àbí. Òfin fẹ́ kọ́ tètè ṣe kíákíá. Good. Bí ẹni tó fẹ̀sùn kàn kó tètè lọ sí ẹ̀. Kó tètè fèsì ẹ̀ pápá. Lọ ṣe nẹ́tíwọ́ọ̀kì yìí náà. Máa gbé nẹ́tíwọ́ọ̀kì. Ṣé mo lè gbé nẹ́tíwọ́ọ̀kì lọ ilé ẹjọ́ báyìí? Àmì á gbé nẹ́tíwọ́ọ̀kì lọ ilé ẹjọ́ o, kí nẹ́tíwọ́ọ̀kì yìí jọ náà. Ok sá, torí táìmù yín sá, ẹ má bínú torí Ọlọ́run, torí táìmù yín sá. Tí gọ́fúnà bá wá, tí gọ́fúnà tó wà lórí oyè, tí gọ́fúnà yẹn bá wá kú lórí oyè kó tó di pé wọ́n finalize ẹjọ́ ńkọ́. Ọba kú ọba jẹ ni. Ọba gómìnà tó bá ti wà lásìkò ìpàdé agbára láti sáàsì ìgbẹ́dùn àlàyé. Tí gọ́vnà yẹn bá ẹjọ́ ẹ̀yin ẹ bá mi tẹ love like and share ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi tẹ love like and share please ẹ bá wa tẹ ẹjọ́ àmọ́ tó ṣe nẹ́tíwọ́ọ̀kì yẹn. Ẹjọ́ ẹ̀sà ẹ mọ́ tá a máa ṣe torí ẹjọ́ tó bá di ní alẹ́ sà ẹ má bínú a máa kọ̀ǹtínú bínú ẹ jẹ́ ká pàdé lálẹ́ tó bá di ní alẹ́ torí network ẹ jẹ́ ká kọ̀ǹtínú pẹ̀lú barista wa lálẹ́ àwọn question tá a bá fẹ́ béèrè ká mú dání ṣe mọ̀ pé tó tiwa ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ ká kọ̀ǹtínú ní alẹ́ tó bá di lálẹ́ àwọn question tá a bá fẹ́ béèrè ká try láti àwọn question tá a bá fẹ́ béèrè ká try láti mú dání tó bá ti di ní alẹ́ ẹ jẹ́ ká pàdé pẹ̀lú àṣẹ ìtọ́ Ọlọ́run á pè barista wa lálẹ́ wọ́n á lè tún dá wa lẹ́kọ̀ọ́ jù báyìí lọ inú mi dẹ̀ dùn gbogbo ẹ̀yin tẹ́ join wa olórí aláyà ẹ ṣé Sulaiman Dáre Ẹ̀dùn ẹ ṣé Aláyìndé Gíwá ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ join pátápátá tó bá di ní alẹ́ bóyá bíi let's say by 8 p.m. by 8 p.m. Nigerian time ẹ jẹ́ ká continue ọ̀tá bá ti kí ìṣá ìtàn lálẹ́ ẹ jẹ́ ká continue Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín Ọlọ́run á bá mi dúró tì yín o assalamu alaikum warahmatullahi wabarakatuh justice for Hafsat justice for Hafsat justice for Hafsat assalamu alaikum warahmatullahi wabarakatuh.